A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lánàá ni ìjọba àpapọ̀ ké gbàjarè sí ọmọ orílẹ̀-èdè lórí omi tí wọ́n ti yọ̀ǹda láti Lago Dam ní ilẹ̀ Cameroon. Ìjọba àpapọ̀ ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà fún Nigerian Hydrological Services Agency Umar Mohammed bu ọwọ́ lù bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Lago Dam yóò ṣí ibú omi wọn sílẹ̀ lánàá ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2024. Omi tí wọ́n ní yóò ṣàn fún ọjọ́ 7. Ó tún wá ní í ṣe pẹ̀lú bí ó ṣe ń ṣàn láti apá òkè odò Gaura. Wọ́n fi kún un wípé díẹ̀díẹ̀ ni omi ọ̀hún yóò máa ṣàn láti lè dènà ohun tí ó kọjá agbára River Benue tí ó lè yọrí sí ìjàmbá ẹ̀kún omi lórílẹ̀-èdè. Àjọ yìí wá fi kún un wípé kò sí ìdí láti bẹ̀rù níwọ̀nba ìgbà tí ṣíṣàn rẹ̀ kò kọjá agbára. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kí àwọn agbègbè tí ó súnmọ́ omi bíi Adamawa, Taraba, Benue, Nasarawa, Kogi, Edo, Delta, Anambra, Bayelsa, Cross River àti Rivers kíyèsára pẹ̀lú gbogbo ẹ̀ka ìjọba bẹ̀rẹ̀ láti àpapọ̀, ìpínlẹ̀ àti ìbílẹ̀ kí wọ́n gbáradì láti dènà àpọ̀jù omi láti àwọn odò tí ó wà lágbègbè nítorí bí ṣíṣàn omi Lago Dam bá lọ lékún sí i. Àjọ yìí ní àwọn yóò túbọ̀ máa ṣe àbójútó bí omi ṣe ń pọ̀ sí i ní àwọn odò ńláńlá tó wà lágbègbè láti lè dènà ẹ̀kún omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alágbàtà epo tó ṣe gbòógì 3 ni wọ́n ń retí àgbá epo bẹtiró Versus láti òkè òkun nínú ọ̀sẹ̀ yìí bí kò bá sí ìdíwọ́ tí ènìyàn kò lérò. Wọ́n ní 141 million litres epo bẹtiró ni wọ́n ń kó bọ̀ sí Nàìjíríà lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti yọwọ́ kúrò nínú dídarí epo. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún owó epo tí ó wáyé pàápàá jùlọ láti iléeṣẹ́ Dangote tí iléeṣẹ́ NNPCL yọ̀ǹda ní ọjọ́ Ajé ti pèsè ààyè sílẹ̀ fún kíkó epo wọlé láti òkè òkun. Èyí ń wáyé bí àjọ alámòjútó epo tí wọ́n jẹ́ alárinà ṣe kéde wípé gbogbo epo tí wọ́n ń kó wọlé ni wọn yóò ṣe àyẹ̀wò fínífíní fún ní ó kéré tán ọ̀nà 3 kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ sọ́jà. Ọjọ́ Ajé ni NNPC kéde wípé àwọn yóò ta jálá epo tí wọ́n rà ní iléeṣẹ́ Dangote ní owó tí ó lé lẹ́gbẹ̀rún kan náírà. Nígbà tí wọ́n fèsì, àwọn alágbàtà tó ṣe gbòógì fìdí ẹ̀ múlẹ̀ wípé níwọ̀nba ìgbà tí agbára ti wà lọ́wọ́ oníkálùkù láti ta epo ní iye tí ó bá wù ú, àwọn tí ń retí vẹ́sù epo 3 lọ́sẹ̀ yìí. Ọ̀kọ̀ọ̀kan vẹ́sù yìí yóò gbé epo tí ó tó 35,000 metric tons tí ó túmọ̀ sí àwọn alágbàtà epo mẹ́tẹ̀ẹ̀ta ń retí 105,000 metric tons lọ́sẹ̀ yìí bí gbogbo rẹ̀ bá lọ déédéé. Wọ́n fi kún wípé kì í ṣe wípé èèyàn á kàn ṣàdédé gbé epo wọlé. Àjọ ìjọba yóò kọ́kọ́ lọ ṣe àyẹ̀wò sí bí epo ọ̀hún ṣe jẹ́ ojúlówó tó kí wọ́n tó dábàá àti gbé e wọlé. Bí ó bá tún balẹ̀ tán, wọ́n á tún ṣe àyẹ̀wò sí i ní ọ̀nà 3 ní laboratory kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í tà síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí ológun àná ajagunfẹ̀yìntì Theophilus Danjuma ti pe iléeṣẹ́ ológun níjà kí wọ́n fòpin sí ìpànìyàn àti ìṣòro ààbò tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní iléeṣẹ́ ológun kò ní àwáwí láti má fòpin sí ìṣòro ààbò lẹ́ẹ̀kan náà. Danjuma sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi ayẹyẹ ìṣíde ìwé tí wọ́n pe àkọlé rẹ̀ ní Big Boots: Lessons from My Military Service láti ọwọ́ ajagunfẹ̀yìntì Solomon Odowa. Danjuma ní ìṣòro àkọ́kọ́ lóde òní ní ààbò. A gbọ́dọ̀ wá ọ̀nà láti fòpin sí ìṣòro tí ó ti sọ ara rẹ̀ di àjàkálẹ̀ àrùn kí a sì fòpin sí ìpànìyàn ní kíákíá. Ó ní gbogbo àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ ológun kò ní àwáwí kankan rárá. Nígbà tí ó ń fèsì ní olórí ológun agbèfọ́ba ọ̀gágun Christopher Musa ní wọ́n ti fi iléeṣẹ́ ológun sí ààyè láti mú àlàáfíà bá orílẹ̀-èdè. Àwọn sì ń ṣiṣẹ́ kárakára láti mú èyí wá sí ìmúṣẹ. Musa fi kún wípé iléeṣẹ́ ológun yóò tẹ̀síwájú láti ṣe ìgbélárugẹ iṣẹ́, iyì àti ojúṣe tí wọ́n mọ ológun mọ́. Ó ní àwọn mọ̀ wípé ìdojúkọ yóò wá pẹ̀lú ìgbésẹ̀ láti mú àlàáfíà bá orílẹ̀-èdè, ṣùgbọ́n èyí kò lè ṣe ìdáwọ́kọ́. Pàápàá jùlọ àwọn tí kọ́gbọ́n nínú àkọọ́lẹ̀ iṣẹ́ rere Danjuma. Àwọn kò ní lọ́kàn láti kùnà.
àwọn yìí ò ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alẹ́ àná ni iléeṣẹ́ ààrẹ sẹ́ ẹ̀sùn wípé ààrẹ Bọ́lá Tinubu kò buwọ́ lu ìwé àlàáfíà Peace Accord síwájú ìdìbò ààrẹ ọdún tí ó kọjá. Èyí ni wọ́n fi fèsì sí ọ̀rọ̀ bíṣọ̀bù ìjọ Àgùdà ìpínlẹ̀ Sokoto ẹni ọ̀wọ̀ Matthew Hasan Kukah tí ó sọ wípé ààrẹ kò buwọ́ lu ìwé àlàáfíà. Níbi ìpàdé ìdìbò ìpínlẹ̀ Edo tí ó wáyé ní Town Hall ìlú Benin ni Kukah ti ní wọn kò lè fi tipátipá mú ẹnikẹ́ni láti buwọ́ lu ìwé àlàáfíà nítorí ààrẹ Tinubu náà kò buwọ́ lù ú. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ti sọ wípé ọ̀rọ̀ Kukah ṣe lòdì. Ó ní ààrẹ Tinubu buwọ́ lu ìwé àdéhùn síwájú ìdìbò ọdún 2023. Ìbuwọ́lù àkọ́kọ́ lórí ètò ìdìbò tí kò ní sí wàhálà tàbí fàákájà wáyé ní ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2022. Igbákejì ààrẹ Kashim Shettima ni ó ṣaṣojú Tinubu. Ìbuwọ́lù kejì tí ó dá lórí kí àwọn olùdíje gbà kámú lórí àbájáde èsì ìdìbò wáyé ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2023. Tinubu fúnra rẹ̀ ni ó buwọ́ lu èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Alámòjútó àjọ Niger Delta Development Commission NDDC Dókítà Samuel Ogbuku ti sọ wípé àjọ wọn ti ń kọ́ ilé pàjáwìrì multipurpose emergency shelters ní ìpínlẹ̀ Bayelsa, Delta àti Rivers fún àwọn tí ẹ̀kún omi bá sọ di aláìnílé lórí IDPs nígbàkúgbà tí ẹ̀kún omi bá tún ti pàtú iṣẹ́ ọwọ́ rẹ̀. Ogbuku sọ èyí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Port Harcourt. Ó ní àjọ NDDC tètè ń pọn omi sílẹ̀ dòǹgbẹ láti ṣe àdínkù ipa tí ẹ̀kún omi lè dá sílẹ̀ ní ẹkùn yìí. Ogbuku ní ìgbésẹ̀ yìí ń wáyé látàrí ẹ̀kún omi tó ń fi gbogbo ìgbà dà wọ́n láàmú ní ẹkùn Niger Delta. Lára àwọn ohun amáyédẹrùn níbi ilé pàjáwìrì yìí láti rí ilé-ìwé, ilé-ìwòsàn, ilé-oúnjẹ, àgọ́ ọlọ́pàá police post àti ibi ìgbafẹ́ recreation center. Gbogbo nǹkan wọ̀nyí yóò mú ayé dẹrùn fún àwọn tí wọ́n bá pàgọ́ síbẹ̀ lákòókò ìṣòro. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé pàjáwìrì 6 ni àwọn tí ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ní Òtù-Òpótì àti Òdè ní ìpínlẹ̀ Bayelsa. Èyí tí wọ́n ń kọ́ sí ìpínlẹ̀ Delta wà ní Patani àti Ozoro nígbà tí méjì mìíràn wà ní ìpínlẹ̀ Rivers. Bákan náà ni wọ́n sọ àsọdájú wípé àjọ NDDC ti ń gbé ìgbésẹ̀ láti fi iná tó ń lo agbára oòrùn sí gbogbo òpópónà tí ó wà ní ìpínlẹ̀ 9 lábẹ́ ẹkùn Niger Delta kí èyí lè gbógun ti ìwà ọ̀daràn kí àlàáfíà lè jọba ní ẹkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àwọn gómìnà tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti yarí wípé gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara nìkan ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni gómìnà àná fún ìpínlẹ̀ Rivers tí í ṣe mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike àti Fubara ti ń ní fàákájà lórí ipò adarí ẹgbẹ́ ní ìpínlẹ̀ Rivers bí Wike ṣe ìkìlọ̀ fún àwọn gómìnà PDP kí wọ́n jáwọ́ lọ́rọ̀ Fubara, àìjẹ́ bẹ́ẹ̀ òun á dáná ogun sí ìpínlẹ̀ wọn bí wọ́n bá kọ̀ àti jáwọ́. Nígbà tí wọ́n fèsì ní alága ẹgbẹ́ àwọn gómìnà PDP Bala Mohammed ní àwọn kò ní yẹsẹ̀ nínú àtìlẹ́yìn wọn fún Fubara. Níbi ìgbàlejò ìgbìmọ̀ òṣìṣẹ́ ni Mohammed tí í ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi ti sọ wípé ìpinnu àwọn gómìnà lọ pẹ̀lú ìlànà òfin. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní kété tí ó yanjú ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ òṣìṣẹ́ ni Mohammed ti fi kún wípé gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Rivers, gómìnà Fubara lẹ́tọ̀ọ́ láti gba ìṣàkóso ẹgbẹ́. Ìgbìmọ̀ òṣìṣẹ́ náà sì ṣe àtìlẹ́yìn sí ìpinnu àwọn gómìnà PDP láti gbé Fubara lẹ́yìn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Rivers. Mohammed ní kì í ṣe àjèjì sí ẹnikẹ́ni wípé àárín Fubara àti Wike ò gún. Àwọn sì ti ń gbé ìgbésẹ̀ lẹ́yìn láti mú wọn ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí àlàálẹ̀ ẹgbẹ́ PDP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Iléeṣẹ́ orí ẹ̀rọ ayélujára Sporty streaming platform ti ṣe ayẹyẹ ọdún 10 orin ìlúmọ̀ọ́ká olórin Wizkid tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ojú Ẹlẹ́gba. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ adarí orin ní Sub-Saharan Africa Fiona Okumu ni wọ́n ti sọ wípé orin ọ̀hún ti ṣe àkọọ́lẹ̀ 55 million streams láti ìgbà tí ó ti jáde ní ọdún 2014. Orin àkọ́kọ́ tí ó mìlú tìtì fún Wizkid tí ó tún ṣe ìrànlọ́wọ́ láti mú orin Afrobeat já gbangba káàkiri àgbáyé tí ó sì ń tẹ̀síwájú láti máa dùn létí àwọn olólùfẹ́ káàkiri àgbáyé. Lára àwọn orílẹ̀-èdè 5 àkọ́kọ́ tí wọ́n ti ń gbọ́ orin yìí jù lórí ẹ̀rọ ayélujára ní United States, United Kingdom, Netherlands, Faransé àti Nàìjíríà. Orin yìí ló mú iṣẹ́ àṣeélẹ̀ Wizkid túbọ̀ wálẹ̀ jìn láàrin àwọn olórin ilẹ̀ Áfíríkà tí wọ́n gbajúmọ̀ jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.